fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá, a fẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá bàbá wa, ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi. Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá pátápátá káàkiri àgbáláyé. Lónìí mò ń bẹ lọ́dọ̀ èèkàn gbòógì nínú àwọn àgbàfà, àgbà olùkọ́ni, àgbà àwòkọ́ṣe dáadáa lórílẹ̀. Bàbá wa wo mò ń wí, bàbá wa Fadilatu Sheikh Professor Sulaiman Jamiu. Ààrẹ tó bá lówó òtẹ́rù báyìí ìwọ̀nba tí ó fi tan náà ilé ẹ̀ ló mú. Ọlọ́run túbọ̀ jẹ́ kẹ́mi bàbá wa ó kùn lórí dáadáa. Àwọn bàbá yìí náà ti gbìyànjú dáadáa lẹ̀ fún wa nílẹ̀ Yorùbá káwọ̀ ọ̀dọ́ yìí tó dé. Àwọn kọ́kọ́ jagun ogun mọ̀ tí wọ́n fi sọ pé alihamdulilayi àwọn onímọ̀ ń bẹ́nu ẹ̀sìn Islam náà. Bàbá wa rẹ̀ nìkan tó gba pòfẹ́sọ̀ lónìí kọ́kọ́ lọ wọ ẹ̀yìn wò. Àwọn kan ti gbà á ṣáájú rẹ̀ lásìkò táwa ń gbà á lákòókò yìí wọ́n tún rọrùn gan jùgbà táwọn gbà lọ. Kọ́lọ́run jẹ́mi àwọn bàbá náà ó gùn dáadáa. Bàbá wa ẹnu ọlọ́fà báyìí láti ń gbọ́ mọ́tá ẹ̀ bá ń sálámà sáwọn èèyàn kẹ́ẹ̀sì bá ń dápọ̀ yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ bá ń dápọ̀ yín. Orúkọ tèmi ni Suleiman Muhammad Jami. Allahu Akbar. Ìgbà tí ẹ fẹ́ dákọ̀ yín ẹ fi pòfẹ́sọ̀ sí káwọn èèyàn má bàa pè mí lọ́wọ́ bàbá wa ṣùgbọ́n náà ni bàbá wa Professor Sulaiman Jamiu. Alhamdulillah ọ̀sẹ̀ ẹlòmíì lè máa wí pé àbí ìràpọ̀nlé fún ìyẹn pòfẹ́sọ̀ náà bàbá wa ṣiṣẹ́ takuntakun wọ́n gba pòfẹ́sọ̀ ní alhamdulillah. Bàbá wa kéèyàn tó ga àwọn Yorùbá lẹ́sẹ̀ rẹ̀ ó tì í rí. Wọ́n sì ní kòkò tí ó jẹ àtàbá ìdí rẹ̀ kọ́kọ́ gbóná bó lẹ́yìn bàbá wa ṣe kẹ́kọ̀ọ́ gan-an ǹjẹ́ lẹ́yìn lè ṣàlàyé fún wa díẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Ọpẹ́ ni fọ́lọ́run. Alhamdulillah. Èyí tó jẹ́ pé ó tún dá wa sí di àsìkò tí a wà yìí. Ìjọmọdé ni ìjágbà ni tí a bá sì ti ń mí ká máa dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run tó ní ká tún wà lórílẹ̀. Alhamdulillah. Ìkẹ́kọ̀ọ́ ọ̀nà oríṣiríṣi ló máa ń gbà. Àmọ́ gẹ́gẹ́ bí ọmọ tí a bí nílé Islam, ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà ni bá ó ṣe kẹ́kọ̀ọ́ Islam láti ké Kùránì. Mo bẹ̀rẹ̀ kíkẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ bàbá tó bí mi. Allah ẹgbẹ́ àwọn bàbá yìí wọ́n kọ́kọ́ kọ́ yín. Àwọn náà kọ́kọ́ kọ́ mi nípa ní Kùránì náà sì kọ́ mi ní àwọn mabadil Islam nípa bóyá fíkìú ni hadisi ni lọ́gàtàlá arábíyà ni ilé ni mo ti kọ́kọ́ kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Omi ilé kọ́kọ́ mu. Làkọ́kọ́ mu bàbá tó bí èmi àfà dáyé làwọn náà tí wọ́n ṣe wá sí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ Kwara ń bí báyìí ni wọ́n ní Ṣàárẹ̀ ní Ìfẹ́lódù local government. Nílùú Ṣàárẹ̀ ní Kwara State. Ní Kwara State àmọ́ wọ́n gbé lẹ́kọ̀ọ́ kódà ìlú wa báyìí Èkó ni wọ́n bí mi sí. Kó tó di pé wọ́n máa tán gbé Ìbàdàn. Ìbàdàn ni ìlú wa dàgbà sí. Ìbàdàn ni a ti lọ sí primary kó tó di pé òdìlé kéwù. Ilé-ké tí mo wá lọ tí wọ́n fi mí sí lẹ́yìn ìgbà tí mo jáde primary school ó ní Mahad al-Arabi ní ìlú Ìbàdàn. Allahu Akbar. Arabic Institute of Nigeria. Níwádùn níbàdàn lẹ́yìn bàbá wa tó ti mú mi mọ̀. Yes, èyí tí ó jẹ́ dídásílẹ̀ látọwọ́ bàbá wa Sheikh Murtada Abdulsalam. Allahu yarham. Kọ́lọ́mù bá kọ́mọ́sá bá fi kó gẹ̀ wọ́n. Àmín. Ọdún wọn látó ti lọ sí ilé kéwú ìgbàlódé. So lẹ́yìn eléyìí tí a kúrò níbẹ̀ torí pé lẹ́yìn ilé kéwú ìkẹ́kọ̀ọ́ fún Islam irú gbogbo wa ń sí irú gbogbo ẹni tí àwọn àtàwọn wà ní àǹfààní àti
lọ síwájú ṣe di professor nínú Arabic àti Islamic studies. Mo fẹ́ sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ wa roundabout lágbà débẹ̀. Kò sí pé bóyá bíi tilẹ̀ Lárúbáwá àbí bíi ti àwọn tó ń kàwé ẹ kò ní primary school ẹ lọ sí secondary school, from secondary school ẹ lọ sí ẹ lọ sí university. Kò sáǹfààní eléyìí. Àmọ́ Ọlọ́run gbàdúrà wa pàápàá jùlọ àwọn tí àkọ́kọ́ jẹ́ àkọ́kọ́ àwọn tó kẹ́kọ̀ọ́ nínú lughat al-arabiyya àbí dirasat al-islamiyya wípé ìpìlẹ̀ tá ní lọ́dọ̀ àwọn bàbá wa àgbàlagbà wọ̀nyí ká fi kéwú yìí yálà ẹni tó kéwú ní markaz ni àbẹ́ni tó kéwú ní mahad ní Ìlọrin ni àbí tó kéwú ní mahad al-arabi ní Ìbàdàn ni nípa ìgbìyànjú wa míì tá tún ní nípa pé èèyàn ń kẹ́kọ̀ọ́ ìbò sí ló fi di pé tó fi ń lọ sí yunifásitì. Allahu Akbar. Pàápàá jùlọ àwa tí ọ̀pọ̀lọpọ̀ ní àǹfààní pé tó bá ti parí ilé kéwú ní Nàìjíríà bí báyà ní Ìlọrin ní Ìbàdàn àbí Èkó à ń ní àǹfààní àti lọ sílẹ̀ Lárúbáwá. Èèyàn àwúrò àwọn eléyìí wọ́n tún ní ìlọsíwájú ẹ̀kọ́ yìí ní tú ìlànà ìkẹ́kọ̀ọ́ nílẹ̀ Lárúbáwá. Bẹ̀tẹ̀ ẹran wa tí ò ní àǹfààní àti lọ sílẹ̀ Lárúbáwá èyí ni mo rí fásitì wípé roundabout la máa ń gbà débẹ̀ àbọ̀ tó káàkiri ni kó tó jọra wọn. So ẹlòmíì àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ lápèjúwe mo rántí ṣéwọ ambassador Abdulwahab tó jẹ́ pé Ìbàdàn làwọn náà ti kí wọ́n máa lọ́rin bíbá yẹn ni wọ́n ní Àràṣí. So lẹ́yìn ìgbà yẹn ni wọ́n dá kọ́ọ̀sì kan lẹ̀ ní University of Ibadan pé ní Arabic certificate. Àwọn tó wá lọ lé kéwú wọ́n ń gbà wọ́n síbẹ̀ irú bẹ̀ ni wọ́n lọ. Nú àwọn tá a jáde nínú àyàtìlá Arabi náà ara wọn tí wọ́n mú lọ sí Arabic certificate yìí náà bíi náà ti di professor Muhib Ọpẹ́lóyè. Inú wọn ni bàbá wa Sheikh Abdulrasheed Adiatu tí wọ́n lọ sí kọ́ọ̀sì Arabic certificate ní Ìbàdàn University of Ibadan. Sharia College. Tí ìbáwọn tó ní ṣe Sharia College. So irú àwọn báwọn yẹn ẹlòmíì ò ní advantage tó lè lọ síbẹ̀ wò. Bẹ̀tẹ̀ ẹlòmíì gbà tó parí tó lọ wádìí tó wádà ìdájí ló fi jáde ní àbí sí Kànábí ló jáde ní o yóò ṣẹ̀ṣẹ̀ máa wá kẹ́kọ̀ọ́ English mọ́ sọ́dọ̀ pé yóò fi lè jọra wọn tó ń fi lè wọ yunifásitì. Nígbà tó ìpele kéwú sọ́lá ilé kéwú tí wọ́n bú mílà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tá à ń lọ wọ̀nyí àti lè wọ Jámíà àti ní Nàìjíríà ní Nàìjíríà tó jẹ́ tẹlẹ́lẹ́bù máa kò rọrùn. Bọ́ọ̀lù ẹ̀ ṣe wá ṣe. Tàwà Ọlọ́run jẹ́ kó dá fún un. Àmín. Àpọ̀lọpọ̀ àwa tí Ọlọ́run wá fún ní oore ọ̀fẹ́ kí a padà wá di professor nínú Arabic àti Islamic studies ní Nàìjíríà. Èyí tó jẹ́ ìlànà fún wa jù ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀. Àwọn tí wọ́n ń pààrọ̀ àríkà tó ń lọ sí certificate wọ́n mọ̀ ní certificate of Arabic àmọ́ kò tí ì lè gbé wọn lọ ka degree ní university. Ó tún wá sì wá jókòó láti ké bóyá kí wọ́n ṣe GC A-level O-level àbí WAEC kí wọ́n fi àmọ́ certificate náà ṣeun ó ti kọ́kọ́ fún wọn nílànà láti gbá Arabic wọn Islamiyat wọn wọ Jamia. Bẹ̀tẹ̀ àwọn kan wọ́n ń bẹ ìsí kan bẹ tó pé àwọn ní àǹfààní láti lọ sílẹ̀ Haúsá. Àwọn ilẹ̀ Haúsá àwọn tún ṣe àpọ́nlé kíkọ́ Arabic and Islamic studies wọ́n ráyè kọ́ dáadáa ní lọ́nà wo torí pé gbogbo ìjọba wọn mùsùlùmí ni wọ́n Arabic Islamic studies wọ́n gbé lárugẹ dáadáa wọ́n gbé yìí fún dáadáa. So ibẹ̀ ni àwọn ti dálẹ̀ pé ọgbọ́n tó bá ka Arabic tó ka Islamic studies
so wọ́n kọ́kọ́ dá diploma kalẹ̀ diploma ọlọ́dún 3 tó jẹ́ pé nínú diploma yìí tí o bá ti lè ṣe tó o gbé ìdádì rẹ wọ̀ àbí o gbé sànáwì rẹ wọ̀ ó lè ní degree àbí ó lè ní A-level ní Arabic, Hausa and Islamic Studies. A-level yóò jẹ́ English àti history. tó ńgbọ́ tó yá wọ́n tó dá ìkànlẹ̀ tó gẹ́gẹ́ bí HSC ní yunifásitì ní Kano lápẹjúwe Bayero University Kano. HSC ní pé à ń pè ní pre-degree. Pre-degree tí ọba wọ̀ ó mì pé ó lè tí ọba ní background dáadáa nínú Arabic and Islamic studies ní ìtẹ́ ti jáde ní ìdádì yìí, so ó lè gbà ọ́ pé bọ́ba ṣe pre-degree ọdún 2 ó lè ní A-level ní Arabic, Hausa and tó pé Arabic ní so ó jẹ́ irú bẹ́ẹ̀ àǹfààní bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa la jẹ ilẹ̀ Haúsá lẹ́yìn bàbá wa ti lọ. So lápẹjúwe irú àwọn tí a ní àǹfààní àti jẹ àmìta ní àǹfààní àti jẹ àǹfààní tí mò ń wí nínú wọn lèmi wà. Inú wọn ni Professor Badmus náà wà. Ọlọ́run kó foríjì Professor tó ṣaláìsí Professor àwọn professor ní University of Ilorin bíbá Ashiru ọ̀nà professor bàbá Professor Ashiru nínú wọn ni wọ́n wà àti bẹ́ẹ̀ lọ. Allah Akbar. Dr. Bangboye ní gbogbo inú ọ̀nà wà. So àti a ní àǹfààní ìtàdébẹ̀ tá a sì gbìyànjú Haúsá tá a mọ̀ tẹ́lẹ̀ tẹ́ a kọ́. Kẹ́kọ̀ọ́ lè bá a rọrùn. Yes, apàdà wá rí ẹni tí ó lè diploma in Arabic, Hausa and Islamic Studies bẹ́ẹ̀ títí ìyún ló wá qualify wa ẹlòmíì láti pilẹ̀ irú èmi sìn kí n tẹ̀ tó wọ pre-degree yẹn ni mo ti jókòó fún GC nígbà náà lọ́hùn GC London GC la máa ń ṣe London GC register fún so mo ti ní O-level díẹ̀ nínú Arabic, Islamic Studies, History àti Malumat al-Ijtimaiya, Social Studies and so on. So kó tó di pé a fi wọ University nítorí pé èèyàn yẹra ẹ̀ nípa láti kọ́ kíní wọ̀nyí nílé ni. Ẹ̀fà tí wọ́n abáde bíi pé wọ́n pè kíní kan ní Correspondence College ní London àbí anywhere tó yẹ pé èyí ó apply síbẹ̀ wọ́n mọ̀ tírénì rẹ̀ tí ó fi ṣe àwọn GC tó fẹ́ ṣe nílé bí irú ẹ̀ lèmi ṣe. So wọ́n pè ní Rapid Research College ní London. So ilé ni mo ti ń ṣe tí mo ti ń sẹ̀ tí mo fi wá fi jókòó láti ṣe ní Nàìjíríà bí báyìí láti so ìdí mi ẹ̀ tí yíyún ni wọ́n á fi gbà pé pẹ̀lú sátífíkẹ́tì Arabic and Islamic Studies ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìdádí àbí sanawi àtàwọn O-level wọ́n fi wá gbà sí yunifásitì ni mo fi wá wọ Bayero University ní 1978. Allahu Akbar. Ọdún wo wá lẹ́yìn bàbá padà wá gbàdé bí tẹ̀ ti gba prof? 1976, 77, 78 a fi ṣe pre-degree ọdún pé ẹ̀kọ́ tó ní wọ́n kọ́kọ́ tó rí pé yóò wọ degree. So ọdún 1981 mo jáde first degree. 1981 first degree. Then mo wá lọ ṣe NYSC ní in fact ní 1980 yìí àwọn tá a kọ́kọ́ jáde àwọn 5 péré náà ni a ṣe special on Islamic Studies ọmọ Kwara 3 north 3 ìdí ni ẹ̀tọ́ pé a lè gbàgbé tí àwọn àfáà wa nílẹ̀ ìgbà tí wọ́n kó nípa àti Islami àtàrà kíkọ́ Arabic and Islamic Studies gbogbo so àwọn ò ní advantage yìí nílẹ̀ Yorùbá ẹ̀dà ní Kwara ní àbíkínẹ̀ tó pé kí ni àfikún jẹ́ pé bóyá pa ọ̀gbọ̀nà tó ní Western education. So
ibẹ̀ ìgbà tí mo kúrò ní NYSC òun ni wọ́n tún wá gbà mí padà sí Bayero University gẹ́gẹ́ bí olùkọ́. Allahu Akbar, wọ́n tún gbà yín padà bẹ́ẹ̀. Wọ́n tún gbà mí padà gẹ́gẹ́ bí àwọn yòókù ọ̀hún kálukú ẹlòmíì tí ó wà sínú padà sílé lọ sí ìlú. nígbà tí wọ́n kò lẹ́kọ̀ọ́ Ọlọ́run á ní kí nǹkan bẹ̀rẹ̀ sí ibẹ̀ padà gẹ́gẹ́ bí olùkọ́. Ìyẹn ló wá fún mi ní àǹfààní àti lè máa bẹ́ẹ̀kọ́ lọ. Bayero University yẹn náà mo tuntun wá jókòó gẹ́gẹ́ bí olùkọ́ kékeré náà ṣiṣẹ́ gbà láti tún máa kọ́ ẹ̀kọ́ lọ sọ́dọ̀ ibẹ̀ ni mo ti wá ṣe masters. Ibẹ̀ náà ni mo ti wọ́n ṣe PhD. Allahu Akbar. Nínú ẹ̀kọ́ Dirasat al-Islamiyya. So lẹ́yìn yẹn gẹ́gẹ́ bí ètò yunifásitì tó bá ń kẹ́kọ̀ọ́ tó sì ń ṣe research dúró àwọn iṣẹ́ tó ń ṣe wọn yìí náà ni ó mú ọ di pé ọ máa ní promotion. Ẹni tó yẹ pé bóyá graduate assistant ni yóò wá di assistant lecturer. From lecturer you di lecturer 2, from lecturer 2 you di lecturer 1. Lecturer 1 you di senior lecturer, from lecturer 1 you di associate professor. Láti bẹ̀rẹ̀ kó tó sẹ̀wá di professor fún professor. So ọ̀nà tí Ọlọ́run ní kí bàbá wa alhamdulillah bàbá wa díẹ̀ ìlú ẹ̀ náà ní irú àwọn tí ó padà wá di professor ní yunifásitì ìlú Ìbàdàn ní Ìbàdàn ní o Sókótó ní o àdúgbò ní. ọ̀nà tí wọ́n ń pè Allahu Akbar. Tí wọ́n máa ń sọ wípé kò rọrùn ìta lè fi divine ní bó lọmọ Yorùbá tí ò gbá Hausa pilẹ̀ mẹ́wàá sọ́ọ̀sì náà tí ó yá o sì gbọ́dọ̀ gbá Hausa yìí dáadáa kẹ́kọ̀ọ́ yóò lè rọrùn. Èdè Hausa náà ló sì dàbí tí ò dùn kọ́ dáadáa yìí bí mo ṣe ń gbìyànjú àti kọ́ tó láti jọ yìí kódà mo máa Hausa lọ́rẹ̀ẹ́ kọ́ lọ́ọ́ ṣàánú èyí tí ìgbọ́n kankan dáadáa. tó alhamdulillah bàbá wa nígbà tẹ́ ẹ fẹ́ gba oyè pòfẹ́sọ̀ yìí àbí ẹ jẹ́ nígbà tẹ́ ẹ fẹ́ ṣe PhD kìnní kan wà tí wọ́n máa ń pè ní pọ́jẹ́ẹ̀tì. bàbá wa bó lẹ́yìn ṣe pọ́jẹ́ẹ̀tì yín kí làwọn àkòrí tẹ́ ẹ fún nígbà tẹ́ ẹ fẹ́ ṣe pọ́jẹ́ẹ̀tì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwòsódò sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígi ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún ń bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. Gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ pé òun náà ti ń olùkọ́ ní yunifásitì àti ní pọ́jẹ́kìtì àmì topic ló ti mọ́ lára. Ẹ̀rí pé ní first degree gan wọ́n ní long essay ẹ̀mú topic oríṣiríṣi wá nínú àwọn eré àbí tí o rò pé bóyá òun náà o lè ṣèwádìí nípa ẹ̀. Bẹ́ẹ̀ náà ní masters náà bẹ́ẹ̀ náà ní tó bá di PhD. Allah. So wọ́n fún wọn ní àǹfààní wípé lọ mú àwọn topic tó rò wípé o lè ṣe wá. Lákọ̀ọ́kọ́ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń train ẹni tó bá wà ní yunifásitì àti pílẹ̀ ni wọ́n náà ti mọ eré àwọn ni o fẹ́ specialize lé lórí. Ẹni tó yẹ pé ní Islamiyat lápẹ̀júwe àwọn area of specialization tí ó mú gbòógì kó wọ́n ṣe ọ̀pọ̀. Ẹlòmíì ó lè jẹ́ pé fíkìwì, ẹlòmíì ó lè jẹ́ wípé Arabic ní tẹ̀lé sọ́rí fún náàwó eré kan language lè kù. Àwọn Islamiyat ó lè jẹ́ fíkìwì lọ́fẹ́ sí, ó lè jẹ́ pé bóyá ìsírì lọ́fẹ́ sí, ó lè jẹ́ pàdísì lọ́fẹ́ sí, ó lè jẹ́ pé Kùránì lọ́fẹ́ wò.
fásitì lọ́fẹ́ dà ó ti ní àyè ibi tí specialize so Islamiyat ó pín rẹpẹtẹ kódà ẹni tí ó ṣe sociology nínú Islam yóò ṣe yanni ilé ìbẹ̀lẹ̀ ìṣìmá ó ṣe pé bóyá lọ́ọ̀ ló fẹ́ ṣe ń bẹ̀ ó rí inú Islamiyat ó ṣe pé bóyá ìkèrè so láti ìpìlẹ̀ nígbà tí a ti ń ṣe masters lọ́wọ́ lè wọ́n ti máa tọ́nù wọ́n ti máa train èèyàn sí ilé àgbẹ̀ bóyá philosophy ló sì fẹ́ ṣe ó ṣe philosophy so àtìgbà yẹn ni àwọn tí wọ́n jẹ́ olùkọ́ àgbà tí wọ́n ń kọ́ wa pàápàá jùlọ Professor Sani Zaharuddin tó jẹ́ pé òun ni head of department of attire òun náà ló padà wá the vice chancellor in fact ló gbà mí sí iṣẹ́ ní ọ̀rẹ́ ní Kano àwọn Kano jẹ́ pé tó sì mú adé bí ọmọ in fact bàbá tí mò ń sọ yìí Professor Sani Zaharuddin yìí òun ni chief imam of Kano now mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí kọ́lọ́n kọ́ mọ́sá bá lọ́rọ̀ ẹ̀mí wọn kọ́lọ́n kò jẹ́ kí wọ́n pẹ́ fún wa so àtìgbà yẹn ni wọ́n ti máa wo eré àwo ni ẹni èèyàn fẹ́ mú so ìgbà yẹn ni mo ti ní ẹ̀dá àti kọ̀ọ̀kan lórí politics bó la ṣe ń táwọn olóyìnbó pè ní politics political sciences bó la ṣe ń wò gbogbo sí ayé bó ní kankan lẹ́nu Arabic ni o ní English ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àtìgbà yẹn ni mo ti ní ọmọ Islam gbà wò ọmọ Islam gbà wò so ni mo fi ní topic lórí. kí ni tẹ́ ẹ rò tẹ́yìn bàbá àti ògbà èyí tí mo fẹ́ mú topic. ẹ rí kí ni pé lápèjúwe mo ní eré àbẹ́bí mẹ́ta wọ́n kọ́kọ́ fẹ́ kọ̀rọ̀ lórí àwọn báwo ni I call it proliferation of Islamic organization in Yorùbá land. Bá a ṣe ń dẹ́gbẹ́ lóríṣiríṣi Nawaruddin Ansarudeen Islamiyat tó wà ní ìjà kí ni àǹfààní tí bẹ́ẹ̀ kí ni bó ló ṣe wáyé bóyá mo tún ìyẹn wà lẹ̀ mo tún mọ̀ wọ́n pé politics in Islam ní Nàìjíríà bó ló ṣe jẹ́ tó bẹ́lẹ̀ yìí ìdí tí mo wá fẹ́ fún fáfáà náà padà wá gba approve Islam and politics that is the topic one itself. Islam and politics in Nigeria ni pé tí ẹnìgbọ́ àtàbánkéwú tẹ́ bí àwọn èèyàn bá sọ̀rọ̀ nípa pé wá politics wọ́n ti pé wọ́n ń wo bẹ́ẹ̀ ni pé bóyá Islam ò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ó ṣe politics rárá bí ẹni pé nǹkan dọ̀tí kan ní ilẹ̀ òkúta so kódà bí ìwọ tó bá ń sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ kí ló ìwọ mọ̀ nípa politics à ń sọ̀rọ̀ àwọn ọ̀mọ̀wé ìwé láǹsọ ìwọ́n sọ̀rọ̀ bá. àsìkò bẹ́ẹ̀ pé bóyá English nìkan ni wọ́n fi ń kọ́ òṣèlú àbí náà fi ń kọ́ politics bẹ́ẹ̀ sì ni àwọn tó ń dá ilẹ̀ tó sí gángan àwọn ọdún lárúbáwá gidi yìí náà ni. so oyún mú kí. kí làwọn kan díẹ̀ tẹ́yìn bàbá wa mú jáde nínú project kẹ́kọ̀ọ́. yóò wà nínú project tí mo kọ ibẹ̀ ni mo ti wá rí i pé kí a máa rò wípé ìṣèlú nǹkan kan tí yóò dọ̀tí ni tí ò yẹ kí mú mùsùlùmí ọ dá sí kò correct rárá. ìṣe tó bójú mu. àtọ́ ìṣèlú tó bí torí gbogbo wa ní abara gbogbo tí sì ń jẹ́ politics náà ni ìbágbé ara wa láàrin ara wa tí ó fi jẹ́ pé yóò máa jẹ́ òṣèlú ibi tí ó ní ìfọ̀kànbalẹ̀. so ọ̀nà wo kí á ní àwọn tí a ṣe tí Islam ń làálẹ̀ tí irú nǹkan fi lè wáyé òun tí ìkéyàn wò. ìgbéyẹ̀wò. ní àwọn nǹkan tí mo wá fàyọ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bẹ̀rẹ̀ direct ni pé mo rí pé ó yẹ kí gbogbo àwa tá a bá ń ṣe Islamiyat ká jẹ́ kí ayé ọmọ wípé mùsùlùmí gan ló ní politics. Allahu Akbar. àfáà gan ló ní politics. torí pé òun ni ó lè sọ fún wa pé àtàyè Islam òun ò sọ pé ayé ni ọ̀run ní kẹ́ẹ̀ṣe ẹ má ṣayé àbí ayé ní kẹ́ẹ̀ṣe kẹ́ẹ̀ má sọ̀rọ̀ ohun tó ń sọ ni pé àfi kí kẹ́ẹ̀ṣe ayé kẹ́ẹ̀ṣe ṣe ọ̀run. àwọn òbílẹ̀ ní ìsìlámù sílẹ̀ ní ẹ má ṣe gbàgbé ẹ má má ṣe ayé
ayé ẹ̀ ó sápá mi lórí pé ẹ mọ̀ sí fi ọ̀run yín sílẹ̀ kó jẹ́ pé ayé nìkan lẹ́ẹ̀ máa ṣe. ayé èyí òun ibtaghi ma ataka Allahu dara al-akhirah wa la tansa nasibaka mina dunya. bọ́ọ̀ bá ń ọ̀run tó pa fẹ́ ṣe a lè rọrùn àfi kó jẹ́ pé n ta ní láyé n ta sí láyé láàṣe láàfi wá rí ọ̀run. tẹ́bá rí ọ̀run tó wá mú kankan lẹ́yìn yóò mú ìlú kọ́ wá gbàgbé ayé náà o. so ibi tẹ́ ti mọ̀ wípé Ọlọ́run dá wa ní ìdá nǹkan méjì wípé material and soul ó papọ̀ ní kò sọ pé ẹ máa ṣayé ẹ máa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ká wá ayé ìgbé ẹni pé bóyá ènìyàn kú ká sì wá ọ̀run bí ẹni pé gbàdá tá a bá ti sọ̀rọ̀ tó báyìí lọ́gà àlè dọ́là sọ ẹ́ rí i pé méjèèjì ẹ lọ́pàpọ̀ ara àwọn tó fà tí ó mú mi rú so ara àwọn kan tí mo fàyọ nínú àwọn project náà tó Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa bàbá wa jazakumullahu khairan. ǹjẹ́ ní project gan-an ó jẹ́ nǹkan tẹ́ ẹ print síta táwọn èèyàn lè rí. yes of course ó ní ó padà wá di project yẹn ó ní mo padà wá ṣe níwèé mo padà lẹ́yìn ìgbà tí mo wá jáde tán tó àpàdà wá tọ́pìkì yẹn lẹ́pàdà wá tó ń ṣe tó wá di ìwé politics in Nigeria. Allahu Akbar. Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa. Ní ìjù báyìí lọ lọ́sẹ̀ tòní tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ á tún tẹ̀síwájú láti máa fi hàn ra wa lọ. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jà wọn ká máa pè mí lákéwì ìdùnnú. Bàbá wa tẹ́ mú mi mọ̀ lọ́dọ̀ wọn látàárọ̀ àwọn náà ni bàbá wa Professor Sulaiman Jamiu kọ́lọ̀ ń jẹ́ mi ìwọ̀n ògùn fún wa títí bá mi tá máa pàdé masala. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Amanah Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbídẹ́wò wáyẹ́kì àbí nẹ́kò rárá ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday lọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹni láǹfààní láti làbú ní Zaria fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn èyí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògolúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsì Lógìjó nípínlẹ̀ Ògùn. ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. láwa àfẹ́kọ́gbọ́n ọ̀dọ̀ yín láwa àfẹ́kọ́mọ́ ọ̀dọ̀ yín láwa bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.